Hmm. Ẹ káàárọ̀ gbogbo èèyàn. Ẹ kú dédé ìwòyí o, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin ọkùnrin, ṣe rí bẹ́ ṣe sáyé dà. Ṣé mọ̀ pé ńgbà míì máa wá bóbìnrin sọ̀rọ̀. Ọ̀rọ̀ kàn yín báyìí o, ẹ̀yin ọkùnrin. Ẹ̀yin ọkùnrin olóko yọ́bọ́rọ́. Ẹ̀yin ọkùnrin olóko rìndọ̀rìndọ̀. Ẹ̀yin ọkùnrin olóko rìnyàrìnyà. Tẹ́ bá wo last show tí mo ṣe, ẹ rí pé àwọn obìnrin ò tiẹ̀ kí ẹ̀ mọ́, wọn ràn yín iṣẹ́ mọ́, wọn rànkùnrin iṣẹ́ mọ́. Àwọn obìnrin wọn kí ẹ̀ láti sọ openly pé àwọn ní àlè mọ́. Ẹni tó bá gbọ́ last program tí mo ṣe, tí àwọn obìnrin kan pè wọlé tí kan ní nígbà tí ẹ bá ti ṣèranù wọ 50 àwọn ọkùnrin tí okó wọn ò bá wá ṣiṣẹ́ mọ́, àwọn afẹ́ wá sílẹ̀ sọ́dọ̀ àwọn láti pé táwọn bá gbóko ṣeré okó ò ní ṣiṣẹ́ dáadáa wípé àwọn dẹ̀ lé nífà tẹ bá rí gbogbo àwọn tó ń send message sí mi nínú inbox mi pé nǹkan tí boyfriend àwọn ń dó àwọn dáadáa ń ta ṣùgbọ́n ọkọ ilé àwọn ò dó àwọn dáadáa. Àmọ́ kúkú yẹ obìnrin ṣe wà tó ń sáfókó ní wà surprise láti mọ̀ pé àwọn ọkùnrin míì oko wọn ti kú, oko wọn ti re lédè wọn. Àwọn nìkan ló wà láyé, oko wọn ti padà síbi tó ti wá. A dẹ̀ ní kẹ́ múra kẹ́ ra ògùn ìdákọ́lẹ̀ kẹ́ múra síra yín. It's not about Viagra, ó ní yín sìn. Ọkùnrin míì tẹ́ bá gbé okó ẹ̀ ṣeré, tẹ́ bá ní kẹ́ gbé okó yẹn dání, ṣé mọ̀ pé okó máa ń ugly. Tí okó ò bá tí ì le, ó máa ń ugly, ó máa ń dàbí ọmọ láwùnrín. Mi mọ̀ bóyá ẹ mọ̀ nǹkan tó ń pè láwọn, ó máa ń dàbí ìṣàwùrù. Okó tí ò tí ì le bí ìṣàwùrù, kò tẹ́ ń tóbi tó ìgbín. Tókó bá ti ń le ló máa ń ràn síta bí ìgbín. Bẹ̀ tó kò bá tí ì le, ó máa ṣí pẹ́ńpẹ́, ó máa dàbí ìṣàwùrù ni. Bí ìṣàwùrù lóko tí ò bá le ṣe máa rí, especially ẹni tí ò bá lóko ńlá. Tẹ́ bá rí okó ẹ̀ tí ò bá le, a máa rìn yín láyà ní pé báwo tó lè bá le gan báwo ló ṣe fẹ́ rí. Okó tí ò bá le bí ìṣàwùrù ló ṣe máa ń rí. Ẹ gbé okó ọkùnrin mi, ẹ gbé ṣeré. Tẹ́ bá gbé sọ́wọ́ báyìí ṣe ló máa yọ̀ bọ́rọ́ bí ìgbà tá a bá sọ pé ọmọdé ń fún blóńbló tí ò rí fún. Ó máa wá ugly débi pé ibi ojú okó yẹn, ibi orí ẹ̀ báyìí ṣe ló máa dàbí ìgbà tá a bá ní pé wọ́n lọ flower, wọ́n fẹ́ fi ṣe bread, wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn tí ì rọ dáadáa tó máa ń rí bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ níbi orí ẹ̀ ṣe máa rí. Orí okó tí ò bá tí ì le. Especially tẹ́ bá gbé ṣeré báyìí, tẹ́ bá tiẹ̀ ní kẹ́ fẹnu mú, bẹ́ẹ̀ bá fẹnu fà á dìde tó bá di pé kán kí okó yẹn bọ ní òbò bá tún rọ̀ padà. Àwọn obìnrin ti wá yarí báyìí, ẹ ti wá rí nǹkan tẹ̀sán àwọn obìnrin dà. Àwọn obìnrin ti ń jáde, wọ́n dẹ̀ ti ń sọ openly nsìn pé àwọn ń lọ dókò ta ńgbà tó kó yín ò bá ṣiṣẹ́. Okó ọkùnrin mi ẹ̀ gbẹjọ́ a máa deceive yín, okó yẹn a máa deceive yín bẹ́ẹ̀ ni pé ó ń le. Àwọn akọ jẹ̀díjẹ̀dí, àwọn akọ ìdákọ́lẹ̀ ti ba ayé ẹlòmíì jẹ́. Ńgbà ọkùnrin mi a máa yàgbẹ́, a máa ya ẹ̀jẹ̀. Kò dẹ̀ ní tètè, ọkùnrin mi á ròdì sínú tọ́ílẹ̀tì báyìí. Ẹ̀jẹ̀ á dẹ̀ ṣe rororo nínú ẹ̀, kò ní tètè múra sọ́rọ̀ ara ẹ̀. Akọ jẹ̀dí, akọ ìdákọ́lẹ̀ ó ń bá ẹlòmíì jà. Ẹ gbé okó ọkùnrin mi, ẹ gbé ṣeré báyìí. Ńgbà ó bá di pé kó rí òbò báyìí, okó wọn á róbò sá ni. Okó wọn tó bá ti róbò báyìí, ó máa padà wọnú ṣẹ́ẹ̀lẹ̀ ni, ó máa padà wọlé ni. Ṣebí okó yẹ kó róbò yọ̀ níbẹ̀, okó tọkùnrin mi tó bá ti róbò báyìí, ó máa lọ padà ni. Èyí tí wọn bá tẹ̀ wá ní atọ́tọ́ tí wọn ò gé atọ́tọ́ fún, ìyẹn ló máa ń wọ̀sì jù. Ńgbẹ́ bá ti ń fà tó bá ti ń le báyìí, atọ́tọ́ yẹn á máa sún sókè. Tẹ́ bá ti ń fa okó yẹn, atọ́tọ́ yẹn á máa sún sókè. Bẹ́ bá ti ń fa okó yẹn, atọ́tọ́ yẹn á máa sún sókè. Atọ́tọ́ yẹn á wá dá yọrí ṣóńṣó bí ìgbà tí ìgbín náà ni máa fi wé. Ibi ìwò ìkarahun ìgbín yẹn ní ibi ẹnu ẹ̀ tó ń tóló yẹn, aṣọṣọ yẹn, atọ́tọ́ orí okó yẹn wá yọrí ṣóńṣó bẹ́ẹ̀. Okó á ti súnmọ́kè, á ti le dókè atọ́tọ́, á wá gba gbogbo orí okó. Kò wá ní le. Ẹ tún máa fi ọwọ́ fà sẹ́yìn ni láti fa atọ́tọ́ yẹn kúrò níbi orí ẹ̀. Kẹ́ torí orí okó gangan, ẹ máa fọwọ́ fà sẹ́yìn báyìí ni. Ẹ máa fọwọ́ fà sẹ́yìn báyìí ní orí okó ṣẹ̀ṣẹ̀ máa wà lẹ́ṣẹ̀ máa rí orí okó. Ẹ fa okó ò ní le. Tó bá jàjà máa le, á máa sún orí atọ́tọ́ síwájú ni. Èyí tí ò látọ́tọ́ gan, ẹ fà, á máa yọ̀ bọ́rọ́ lọ́wọ́ yín ni. Á máa yọ̀ bọ́rọ́ bí ìgbà téèyàn mú ẹja àrọ̀ tó ń try láti mu, tó ń yọ̀ tára ẹ̀ ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀, bẹ́ẹ̀ lókó yẹn ṣe máa rí. Láì tí ìdógan á ti máa rìn yín láyà. Ẹ máa wò pé níbo lélẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ okó àwọn ọkùnrin wọn ò dẹ̀ ṣòro mọ̀. Ọkùnrin tó bá ti wọ ṣòkòtò tí okó ẹ̀ bá ti wọ́ nínú ṣòkòtò kẹ́ ti mọ̀ pé irú ọkùnrin yẹn bókó ẹ̀ ṣe máa wọ́ náà nìyẹn, kò lè ṣe nǹkan kan. Tọkùnrin mi bá wọ ṣòkòtò báyìí okó ẹ̀ máa wọ́ sẹ́gbẹ̀ẹ́ ni. Ìmí tó bá jàjà lóhun ní okó kò tún ní ra nǹkan tó máa fi páàkì ẹ̀ dáadáa. Oríṣiríṣi nǹkan tó ń pa okó òun lẹ̀ ń lò ẹ̀yin ọkùnrin. Wọ́n ní kẹ́ lo cotton boxers kókó yín lè ìmí gan ó tiẹ̀ bẹ́tà kẹ́ kókó yín lè brave irọ́ ẹ̀ nílò. Nígbà ẹ bá wọ ṣòkòtò kan okó á wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan, okó tó ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tẹ wá débi tẹ ti fẹ́ dógbò tẹ bá okó tó ti rẹ̀ báwo lẹ ṣe fẹ́ kó dìde. Okó tó yẹ pé pípáàkì bẹ ṣe páàkì ẹ̀ nínú ṣòkòtò kò ní breathing space, kò breathe. Ẹ wá jù síta bọ́n bá ṣe ń fọwọ́ kan bá tún máa sùn gbọ̀lọ̀jọ̀ sílẹ̀ ni, bọ́n bá ṣe ń gbẹjọ bá máa sùn gbọ̀lọ̀jọ̀ sílẹ̀ ni. Kò sí bọ́n ṣe lè fà á tó á máa sùn gbọ̀lọ̀jọ̀ ni. Bó bá jàjà ló ń dìde tó wọnú òbá inú òbò yẹn gan ló máa rọ̀ mọ́. Nígbà ẹ bá ṣe bẹ́ẹ̀ fóbìnrin lénìí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fóbìnrin lọ́la tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fóbìnrin lọ́tùnla tó bá yá su ẹ̀ ń pa obìnrin yẹn sára ẹ̀ ń pa sára ẹ̀ ń pa sára ẹ̀ ń pa ṣọ̀mọ́ lára. Á tẹsẹ̀ síta tó bá yá á lọ bẹ́ni tó máa bá òun ṣe dáadáa tó máa dóhun dáadáa. Obìnrin míì fẹ́ kán dóhun kí ìdí òun gbóná kóun máa rántí pé bóyá bọ́ ṣe dóhun báyìí kí ara òun dẹ̀ tún máa le. Because tó bá dó obìnrin dó ojú ẹ̀ mo sọ fún yín tó bá rántí ìdó ẹ̀ á máa gbé pé lábẹ́ ẹ̀ ni. Tó bá dó obìnrin dé ojú ẹ̀ tó jẹ́ obìnrin tó ń dó dáadáa tó gbádùn okó dáadáa wàláì tó bá rántí bọ́ ṣe dóhun bọ́ ṣe gbé òbò ń gbóná ìdó ẹ̀ lábẹ́ á máa dìde á máa ṣe báyìí pa ló máa ta. Wọ̀kílà lámọ̀ rí ọkùnrin tó fẹ́ meet èèyàn lénìí tó jẹ́ pé at the end of the day ó disappoint èèyàn pààyàn sára. Ó fẹ́ meet èèyàn lọ́la ó pààyàn sára. Kí làlámọ̀ rí ẹ̀? Kí làlámọ̀ rí irú ọkùnrin bẹ́ẹ̀? Obìnrin máa sá fún ni. Okó yìí ò tiẹ̀ wá ṣiṣẹ́ mọ́. Okó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti useless. Okó ọ̀pọ̀lọpọ̀ ti lọ sọ́run káwọn gan tó lọ. Kan tó lọ sọ́run okó wọn ti kú. Káwọn tó kú àwọn ló kọ̀ kú okó ti kú already. Ẹ̀yin ọkùnrin ẹ múra sọ́rọ̀ ara yín o. Kẹ má tanra yín kẹ má fi pè bí yáyàwó tẹ gbé sílé ẹ̀yin nìkan ni. Ẹ̀yin náà ti gbọ́ lórí program mi lánàá tóbìnrin pé wọlé tó sọ pé nígbà tẹ́yin bá ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ẹni tó dẹ̀ ń dóhun ta ń dóhun dáadáa. Obìnrin tó bá mọ iye okó á wá okó lọ sí inú àjàalẹ̀. Ọlọ́run á wá okó á wá lọ sí inú àjàalẹ̀. Lóbìnrin tó bá mọ iye okó. Obìnrin tí ò bá mọ iye okó ó lè condition yín ó lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún condition yín tí okó yín ò bá ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ okó rìndọ̀rìndọ̀ okó rìn yàrìnyà tí tẹ́ ẹ bá gbé déwájú obìnrin tó mọ orí okó á kọ̀ sùn sílẹ̀ ni. Ìmí gan obìnrin á mú okó ọkùnrin míì á fi rin ojú òbò ẹ̀ rin okó yẹn ò mà nílé. Okó yẹn ò mà nílé. Tó bá di pé kó fi sínú ẹ̀ bá okó yẹn máa rọ̀ padà ni. Obìnrin á tún gbẹ́nu sí á tún fa okó fa á le tán tó bá di pé kó wọnú òbò. Okó àwọn ọkùnrin Áfíríkà máa ń rógbò sá ni o. Especially àwọn ọkùnrin Áfíríkà. Okó wọn tó mi kò yé ọ̀rọ̀ wọn ò yé mi o. Okó wọn even nílùú ọ̀pọ̀lọpọ̀ ní problem yẹn. Adẹ́nìkẹ́ rògùn ìdákọ́lẹ̀ ẹ múra sọ́rọ̀ ara yín. Gbogbo àwọn okó yẹ̀jẹ̀yẹ̀jẹ̀. Gbogbo àwọn okó rìndọ̀rìndọ̀. Gbogbo àwọn okó tí kò kí ń le. Àwọn okó alátọ̀tọ̀. A ní kẹ́ múra sọ́rọ̀ ara yín. Ẹ ti ń lose àwọn obìnrin yín. Nǹkan tó mú mi ṣe fídíò yìí tẹ́ bá rí nǹkan tó wà nínú inbox mi you don't want to see. Àwọn obìnrin tí wọ́n ti wà proud of promiscuity nsìn wọ́n ti wà proud of infidelity nsìn wọ́n ti wà proud of pé kán necessita tẹ́ bá dẹ̀ bí wọ́n ní ṣe ni ọkọ ń ṣe yọ̀bọ̀kẹ́ wọ́n ló kó ọkọ ò le wọ́n ló dẹ̀ ti sú àwọn ti ra gbá àwọn ti ràwó àwọn ti ṣe níbi tí ó bá ti wá pa conscience obìnrin pátápátá ni pé tó bá jẹ́ ọkùnrin tó jẹ́ oníranù tó ìyàwó ẹ̀ mọ̀ sí á ló ti bá yá rẹ̀ jẹ́ ń ta àlòkù ló wá ń fòun nígbà ẹ̀ bá lè dó ìyàwó yín dáadáa àní ìyàwó yín fẹ́ kẹ́ gbé òbò àwọn gbóná wọ́n fẹ́ kẹ́ dó àwọn kọ́ máa rántí kí idọ̀ wọn tún máa dìde láti padà wá again bọ́ ẹ̀ ṣe dáadáa àwọn ìyàwó yín ti ń tẹsẹ̀ síta mò ń sọ ẹ tètè múra sọ́rọ̀ ara yín o kẹ́ má tanra yín torí wọ́n sọ pé dó àwọn dáadáa oko yín ò le mọ́ wọ́n ní oko yín ò le mọ́ oko yín rìn àwọn láyà oko rìndọ̀rìndọ̀ lẹ́ ń gbé wọ́n ní oko yín ti relédè yín
ẹ̀yin ọkùnrin ẹ múra sí ọ̀rọ̀ ara yín o yàtọ̀ sáwọn èyí tẹ́ pé ọkùnrin míì tó dẹ̀ sọ pé àmúmùbódó ẹ lọ ẹ tọ́ ẹ kọ́kọ́ ẹ jẹ́ kéèyàn kan analyze yín kẹ́ tó mọ̀ pé mùbódó because obo tí wọ́n lò mọ́ ọdó lè má jẹ́ nǹkan kan lójú ìyàwó ẹ̀ àwọn style yẹn lè máa kan ìyàwó ẹ̀ lára kí wọ́n rò pé òun ṣe dáadáa ó lè má ṣe dáadáa so láti mọ point ìyàwó ẹ̀ nǹkan tí ìyàwó ẹ̀ fẹ́ àbí nǹkan tóbìnrin ẹ̀ fẹ́ kó tó conclude kó tó lo mùbódó ẹ̀ mélòó lobìnrin sunkún lábẹ́ ẹ̀ tó kàn ẹ̀ mélòó lobìnrin pè ẹ́ padà pé ó yáyá lágbájá wa lọ dómi obìnrin tó bá dó dáadáa òun fúnra rẹ̀ ló máa wọ́ ẹ pé kó dóhun tó bá obìnrin tí ò bá ti padà wá pè ẹ́ tí ò ti wá bẹ̀ pé wíyá wàá dómi gbà pé òun mùbódó obìnrin tí ò bá ti sunkún lábẹ́ ẹ̀ kó sọ pé òun kàn kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níjọ́ kejì kó ro oúnjẹ fún ẹ kó ra gift fún ẹ òun mùbódó ó kàn ń tanra ẹni ó kàn ń bẹ pọtí lé kíni tó bá mùbódó obìnrin ò ní sá fókó ẹ obìnrin ló máa bẹ̀ fókó Ọlọ́run because adùn okó adùn yẹn pọ̀ ju pé kóbìnrin máa sá fún adùn yẹn pọ̀ ó pọ̀ fóbìnrin tó bá mọ̀ ọ́ fún ẹni tó bá mọ̀ yàn dó dáadáa adùn okó pọ̀ ara mi dẹ̀ ń ṣe gidi adùn okó pọ̀ ju pé kóbìnrin máa rí okó sá so tó o bá ti wà ní kátígórì tí obìnrin ń rí okó ẹ̀ sá òdo dáadáa ni ẹ lọ ṣàtúnṣe o ire o tẹ bá sì fógùn ìdákọ́lẹ̀ ẹ sì lè pè mí sórí +447404851234 ẹ lọ pọ́n okó yín dáadáa o àwọn ìyàwó yín kígbe o wọ́n bọ́ síta o.